kúrò nípa wa bó bá jẹ́ iṣẹ́ ni ọlọ́run kó dáríjì wá ọlọ́run àfọ̀kù sí ikú ìlànà ọlọ́run. ọmọ kékeré pátápátá kan ni ó kú láìpẹ́ yìí Kọ́dírì Oyèbánjí ni orúkọ ẹ̀ ń jẹ́ o ṣùgbọ́n Sisi Kọ́dírì ni àwọn èèyàn mọ̀ ọ́ sí ìbànújẹ́ ńlá ni o bẹ́ẹ̀ lọ̀rọ̀ ọ̀hún dórí àwọn àgbàlagbà kodò èyí náà ni màmá Rainbow rántí Yomi Fábíyì tọ̀ màmá ọ̀hún lọ ṣùgbọ́n ìyẹn fẹ́ ṣòde ayẹyẹ ní tiẹ̀ ni o ṣùgbọ́n ìyá dáadáa fi àsìkò òun ìgbà ọ̀hún rawọ́ ẹ̀bẹ̀ sí ọba Aláwùrábí ó ní ikú làwọn kò fẹ́ mọ́ láàrin àwọn o káwọn ò sílé káwọn ra mọ́tò káwọn máa gbóhùn rere ṣe ní ìpín táwọn ń fẹ́ gan lọ́wọ́ ọba Aláwùrábí kí ikú ètè lọ jókòó jẹ́ àwọn òṣèré tíátà ti jáwé yeye àwọn kò ní jákú mọ́ o. ọjọ́ náà dùn alárinrin èṣù ní bá a lọ́wọ́ sí ilé náà wá túra ikú ò ní wọbẹ̀ ẹ̀sùn ò ní wọbẹ̀ wàhálà ìdààmú ò ní wọbẹ̀ ayé ò ní rí wa mú ìrẹsẹ̀ wọ̀ ní báláyé ní wọ́n ní bèrè pé mo lọ ọlọ́run ẹ wà bó ti ń ṣe ọlọ́run àdúró tiẹ̀ ìyá ẹ̀ náà àdúró tiẹ̀. ẹ̀bùnire yọ ẹ̀bùnire jó. ṣé ìlà máa dé wa. lọ́bẹ̀ ló fẹ̀lẹ̀ ní. ṣáì. 7th February 2024. Mrs. Yomi Phillips, also known as Mama Rainbow, veteran Nollywood actress. Ibi ara bàbá gbalẹ̀ sí àgbàlẹ̀. Relevant information attached. Yours faithfully, Tọ́pẹ́ Lawal Shalibu from Lojo Entertainment, Canada. ẹ ṣe ànígbà lẹ́tà fún lẹ́tà àlàáfíà báyìí ló máa ń àwọn bára wa ṣílé àpárá mọ́tò tuntun àwọn ọmọ wa graduate wọ́n gbéyàwó wọ́n lóde ọkọ ikú òní pa wá bó bá jẹ́ iṣẹ́ ni ọlọ́run kó dáríjì wá ọlọ́run àfọ̀kù sí ikú ìlànà ọlọ́run iṣẹ́ ọkọ mi ṣe ó ti rántí mi sí rere God bless you. Amẹ́ríkà fẹ́ ṣe. Yomi Fábíyì is our glory from Abẹ́òkúta ọmọ ọkọ láti ìlú Abẹ́òkúta ni Yomi Fábíyì ó dẹ̀ mọ̀ pé ó ń kú òun ni mo jẹ́ láti ìlú yẹn jẹ́ kí n lo ọ̀nkù àdúpẹ́ fọlọ́. Your Excellency and Your Highness, you are welcome. This is my invitation. Mo sọ fún yín pa ìṣílẹ̀ àtọ́jọ́ bí mi. Yomi Fábíyì is 2-in-1 housewarming and birthday ceremony. Congratulations sir. Thank you, sir. Ọjọ́ àkórè àwárí bá ti ṣe wà lọ́nà gbogbo ilé náà tí a bá ti ṣe tán ànígbò kú ẹ síbẹ̀ o àtú ẹ lára àtìkò tó kọ ohun rere tó ń fẹ́ ọlọ́mọ àti fi tó ẹ lọ́wọ́ congratulations ọjọ́ àkórè máa retí wọn àmọ́ wá sí ọlọ́. Lojo Entertainment from Canada. Lojo Entertainment from Canada. Àwọn pákéjì Birthday àti ìṣílẹ̀ yìí. Well, Lojo Entertainment will God be with you. God bless you. Wọ́n tó fún mi lẹ́tà ránṣẹ́ sí wa. 17th February 2024 Alhaji Ẹ̀gbọ́n Olóyèdé AK Ọláyà Igwe. Relevant information attached. Well, Lojo, you are doing great. We God be with you. We will all meet there that day, and I wish to meet you as well. God will be with you. How is Canada? Thank you one day. ọmọ àwọn gbọ́ kọ́mọdé ẹ̀ sábẹ́ owó ògbógbó ń gbọ́ kọ́mọdé ẹ̀ sábẹ́ àkìtàn olúmọ ẹ̀. àwọn ò ní pè mí ni àwọn ò ní pè mí ni. Oh, mímí dá. Thank you so much. Congratulations. What's the move? Mr. Yomi Fábíyì, don't find me. No be sporting. But I tell you say, ọ̀nà hàn mí ẹnu mi àbò 2-in-1. Ẹ get your boy. Kí ọ ṣe méjì lẹ́ẹ̀kan náà. We'll copy all you. First and foremost, let me say congratulations to my brother. This is huge. For me, it is good. I hold a wala and come to you. I'm not the long. I will invest in this.
as a couple of people unveiling their invitation. I've actually been waiting for this moment. Guys, so this is a house warming and birthday ceremony. Ọ̀pá ìlànà abára wa ṣe wájú báyìí la máa lọ. Ó gbójú tó ń wò ní báyìí, ẹ̀yin tẹ́ ti ṣe tẹ́lẹ̀ mi bẹ́ẹ̀ Ọlọ́run àjẹfẹ́ náà ṣe. Àmì o. Náà ṣe. Àwọn tó dẹ̀ ti ṣe kò ní bàjẹ́. Ẹ̀rí ẹ̀ ṣe àṣekú. Máa padà sẹ́yìn. Ọ̀gbẹ́ni láwọn àṣe àṣekú ni bẹ́ẹ̀. Plenty house plenty. Thank you guys. On the 7th of February 2024, New York and Atawon veteran Hollywood actor. Relevant commission attached. Oh shit! Lojo Entertainment, Canada. Yes, sir. Yeah, I go along. I go along. Yes, sir. The minute you want to come, Yeah. you are like, Where you feel like? I do. Thank you guys. I appreciate it. Look what I got today from Yomi Fabigi 2-in-1 housewarming and birthday ceremony on the 1st of May. Okay Yomi, ẹ̀mí tó fún ẹ ní owó tó fi kọ́ ilé yìí wọn ní gbókù ẹ jáde nínú ilé yẹn o lórúkọ Jésù wàá kọ́ ilé tó jù bẹ́ẹ̀ lọ àwa bẹ́ẹ̀ kópa nú ẹ o wọ́n ti sọ wípé orere náà fi ká máa bára wa ṣe eléré mélòó eléyìí gbà wọn. Okay, Lojo Entertainment Canada. Relevant information attached. Okay. Hey, sweet way. Okay now. Okay now. All right. Oh shit. Eléyìí náà ń pè ní èékèlè bèbè tí ò lè bèbè. Kí ló dé, Yomi? Má worry, I'll definitely be there.